A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ìjọba àpapọ̀ ti fi ìbánikẹ́dùn ránṣẹ́ sí ìjọba àti ará ilẹ̀ olómìnira Nàmíbíà, ẹbí Nujoma àti ẹkùn Gúúsù Áfíríkà lórí ìpapòdà Dókítà Sam Nujoma. Nujoma tí í ṣe ààrẹ orílẹ̀-èdè Nàmíbíà àkọ́kọ́ àti ọ̀kan pàtàkì fún ìjàǹgbara ilẹ̀ Áfíríkà pẹ̀lú ìṣọ̀kan jáde láyé lẹ́ni ọdún márùndínlọ́gọ́rùn-ún 95. Nujoma ni ó ṣàmójútó ìjàǹgbara fún òmìnira kúrò ní ìwà ẹlẹ́yàmẹ̀yà apartheid South Africa ní ọdún 1990 kí ó tó wá di ààrẹ àkọ́kọ́ tí ó ṣe ìjọba fún ọdún 15. Nujoma ni a gbọ́ wípé ó mí ìmí ìkẹyìn lálẹ́ ọjọ́ Àbámẹ́ta ní olú ìlú Windhoek. Ààrẹ orílẹ̀-èdè Nàmíbíà Nangolo Mbumba ní Nujoma jáde láyé ní ilé ìwòsàn lẹ́yìn àìsàn tí wọn kò ṣe àfihàn rẹ̀. Mbumba ní ìpapòdà Nujoma ti mì orílẹ̀-èdè tìtì nítorí ó jẹ́ akíkanjú ajìjàǹgbara tí ó fi ẹ̀mí rẹ̀ sílẹ̀ láti gba Nàmíbíà kalẹ̀ kúrò lọ́wọ́ àwọn amúnisìn. Ìgbésẹ̀ rẹ̀ tọ orílẹ̀-èdè sí ipa àlàáfíà àti ìlọsíwájú tí ó fún un ní iyì àti ìdánimọ̀ káàkiri ilẹ̀ òkèèrè àti gbogbo orílẹ̀-èdè tó yí wọn ká. Bákan náà ni Nàìjíríà fi ìṣọ̀kan hàn sí ará ilẹ̀ Nàmíbíà bí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ àfojúsùn wọn láti mú kí ìbáṣepọ̀ àárín wọn wálẹ̀ jìn láàrin orílẹ̀-èdè méjèèjì. Kí Ọlọ́run tẹ́ sáfẹ́fẹ́ rere. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti dá sí ìṣòro àìsí iná tí ó ń lọ lọ́wọ́ láti oṣù mélòó sẹ́yìn ní ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ ìṣègùn òyìnbó UCH Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Mínísítà agbára Olóyè Báyọ̀ Adélábù ni wọ́n fún ní ojúṣe láti ní ìpàdé pẹ̀lú àwọn alámòjútó ilé ìwòsàn àkọ́kọ́ yìí kí ó sì wá ojútùú sí fàákájà iná mọ̀nàmọ́ná. Ìròyìn jábọ̀ wípé wọ́n ti fi ìpàdé ọ̀hún sí àárín ọ̀sẹ̀ yìí nínú ọgbà ilé ìwòsàn. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ìṣòro yìí jẹ́ àìbalẹ̀ ọkàn ńlá fún ilé ìwòsàn àti orílẹ̀-èdè lápapọ̀. Àwọn alámòjútó UCH ni wọ́n jẹ gbèsè owó iná tí ó wọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà. Èyí ti wá yọrí sí bí wọ́n ṣe gé iná UCH. Ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ní ilé ìwòsàn UCH pẹ̀lú àjọṣepọ̀ ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ ṣe ìfẹ̀hónúhàn láti fi pe àkíyèsí ìjọba àpapọ̀ sí ìṣòro tí UCH ń là kọjá. Síbẹ̀ wọn kò rí nǹkan ṣe sí i. Bẹ́ẹ̀ làwọn kan ń gbé ipò yí ẹnu lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ wípé àwọn aláìsàn ń gbé ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ wá láti lè fún lílò nínú wọ́ọ̀dù, ṣùgbọ́n àwọn aláṣẹ ní irọ́ pátápátá ni èyí jẹ́. Nínú àtẹ̀jáde láti ọwọ́ Chief Medical Director CMD Akàwégboyè JC Ọ̀tẹ́gbayọ̀ ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ilé ìwòsàn kò lo ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀, wọ́n kàn fẹ́ fi èyí tàbùkù ilé ìwòsàn lásán ni. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Igbákejì ààrẹ ìjẹta Àtíkù Abubakar ni a gbọ́ wípé ó ní ìpàdé àtìlẹ̀kùnmọ́rí ṣe pẹ̀lú ọ̀gá rẹ̀ àná, ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́ ní ìlú Abẹ́òkúta, ìpínlẹ̀ Ògùn. Àtíkù tí ó dé sí ọgbà Olúṣẹ́gun Ọbásanjọ́ Presidential Library ní déédéé aago 1:43 ọ̀sán òní ni ó kọ́wọ̀ọ́rìn pẹ̀lú gómìnà àná fún ìpínlẹ̀ Sokoto àti Cross River Senator Aminu Tambuwa àti Senator Nyesom Imoke pẹ̀lú àwọn olóṣèlú ńláńlá láti ẹkùn àríwá orílẹ̀-èdè. Lọ́gán tí wọ́n dé ní Àgbàjẹ́ Oyèwọlé Fáṣàwẹ́ gbà wọ́n lálejò kí ó tó darí wọn sí ibi ìgbàlejò fún ìpàdé ìdákọ́ńkọ́ pẹ̀lú Ọbásanjọ́ tí òun náà ti ń retí àlejò wọn. Lẹ́yìn ìpàdé tí ó wá sópin ní aago 2:11 ni Àtíkù sọ fún àwọn akọ̀ròyìn wípé àbẹ̀wò courtesy visit ni òun wá fún. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni Àtíkù ní òun kò ní mẹ́nu bà ọ̀rọ̀ òṣèlú, àbẹ̀wò lásán ni òun wá ṣe kí wọ́n yàgò lọ́nà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé-ẹjọ́ tó ga jùlọ The Supreme Court ti dá ẹ̀sùn tí gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara pè tako ilé ìgbìmọ̀ tí Martin Amaewhule ń darí nù bí wọ́n ti pàṣẹ kí Fubara san mílíọ̀nù 2 náírà fún ilé ìgbìmọ̀
àti Amaewhule. Níbi ìdájọ́ ní ìgbìmọ̀ adájọ́ ẹlẹ́ni 5 tí adájọ́ Nwanni Abba Aji darí ti gbé ìdájọ́ yìí kalẹ̀ lónìí ọjọ́ Ajé lẹ́yìn tí agbẹjọ́rò Fubara Yusuf Ali jọ̀wọ́ ẹ̀sùn ní ilé-ẹjọ́ da ẹ̀sùn yìí nù pátápátá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà àná fún ìpínlẹ̀ Èkìtì Káyọ̀dé Fáyẹmí ti da ìgbàgbọ́ tí àwọn kan ní nù wípé ìjà tòótọ́ ni àwọn olóṣèlú ń bá ara wọn jà. Ó ní ìjà àárín àwọn olóṣèlú kì í ṣe ìjà tinútinú, wọ́n kàn fi èyí dárayá fún àwọn ọmọ orílẹ̀-èdè ni. Níbi ìsìn ìdúpẹ́ fún ayẹyẹ 60 ọdún tí ó wáyé lánàá ní ilé ìjọsìn St. Martin's Catholic Church, Ìsàn Èkìtì ni Fáyẹmí ti fìdí ẹ̀ múlẹ̀ wípé kò sí ìkórìíra tó jinlẹ̀ láàrin àwọn olóṣèlú, pàápàá jùlọ èyí tí wọ́n ń ṣe àfihàn rẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Ó ní ọ̀pọ̀ ni ó máa yà lẹ́nu ìdí tí gómìnà àná Ṣẹ́gun Òní fi wá sí ibi ọjọ́ ìbí rẹ̀, bẹ́ẹ̀ gbogbo àkókò lòun ń lò pẹ̀lú rẹ̀. Ayọ̀délé Fáyọ̀ṣe náà ìbá wá bí ó bá ṣe wípé ó wà nítòsí. Fáyẹmí ní kò ní fi ṣe irúfẹ́ fàákájà ọ̀rọ̀ òṣèlú tí ó wà láàrin àwọn olóṣèlú, pàápàá jùlọ àwọn tí wọ́n wá láti ìpínlẹ̀ Èkìtì. Èyí kò sọ wọ́n di ọ̀tá ara wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Adarí ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu tí ìjọba fi sí àhámọ́ ti ké sí adájọ́ Binta Nyako láti ilé-ẹjọ́ gíga ìlú Àbújá lórí àṣẹ tí ó ní láti bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn ìwà dàlúrú tí ìjọba àpapọ̀ fi kàn án. Síwájú àkókò yìí ni adarí IPOB ti kọ́kọ́ kojú adájọ́ Nyako láti sọ fún un wípé òun kò ní ìgbàgbọ́ lórí ìgbẹ́jọ́ rẹ̀, kí ó jọ̀wọ́ ìgbẹ́jọ́ ọ̀hún fún adájọ́ àgbà ilé-ẹjọ́ gíga, adájọ́ John Saul, láti wá ẹlòmíràn yọ̀ǹda ìgbẹ́jọ́ fún, pẹ̀lú wípé Kanu yarí wípé adájọ́ Nyako kò láṣẹ lórí ẹ̀sùn rẹ̀ ni adájọ́ fi sún ìgbẹ́jọ́ síwájú láì fi ọjọ́ sí i. Níbi ìgbẹ́jọ́ òní ni adájọ́ Nyako ti ní adájọ́ àgbà kò tíì bu ọwọ́ lu ìgbésẹ̀ àti jọ̀wọ́ ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn Kanu. Ìdí nìyí tí wọ́n fi dá ẹjọ́ yìí padà fún un. Ó wá ké sí ikọ̀ agbẹjọ́rò Kanu tí Aloy Ejimakor darí láti kọ ìwé ránṣẹ́ bí wọ́n bá fẹ́ kí wọ́n gba ẹjọ́ yìí lọ́wọ́ rẹ̀, ṣùgbọ́n Kanu yarí wípé inú òun kò dùn sí ìpinnu adájọ́ àgbà tí ó dá ẹ̀sùn ọ̀hún padà sí ọ̀dọ̀ adájọ́ Nyako nítorí òun kò ní ìgbẹ́kẹ̀lé nínú ìdájọ́ rẹ̀. Agbẹjọ́rò ìjọba àgbà Mofin Adégbóyèga Awomolu kọ̀rọ̀ ojú sí ọ̀rọ̀ tí Kanu sọ. Ó ní kò lẹ́tọ̀ọ́ kí Kanu máa kan ilé-ẹjọ́ lábùkù. Láàrin gbólóhùn wọ̀nyí ni adájọ́ Nyako sún ìgbẹ́jọ́ rẹ̀ sí ọjọ́ mìíràn tí kò lọ́jọ́, indefinitely. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Àwọn aláṣẹ ilẹ̀ Libya ti ṣe àwárí sàárè alápapọ̀ mass grave kan tí wọ́n sin àpapọ̀ òkú 28 àwọn ará sub-Saharan migrants ní Southeastern District of Kufra sí, nítòsí ilé kan tí wọ́n ní wọ́n dè wọ́n mọ́ fi ìyà jẹ wọ́n, gẹ́gẹ́ bí iléeṣẹ́ agbẹjọ́rò fún ìjọba Libya ṣe jábọ̀ lánàá. Wọ́n ṣe àwárí sàárè yìí lẹ́yìn ìkọlù sí ọ̀dọ̀ àwọn tó ń fọmọ ṣòwò ẹrú, níbi tí àwọn aláṣẹ ti yọ̀ǹda arìnrìn-àrè 76 tí wọ́n ti wà nínú ìgbèkùn pẹ̀lú àjẹkù ìyà. Ìròyìn jábọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé lóru ọjọ́ Àbámẹ́ta. Ìkọlù yìí ni wọ́n ṣe tako àwọn ẹgbẹ́ kan tí wọn kò fún àwọn arìnrìn-àrè ní òmìnira. Bí wọ́n ti dè wọ́n mọ́lẹ̀ ni wọ́n fi ìyà tí kò ṣeé fẹnusọ jẹ wọ́n. Àwọn òkú wọ̀nyí ni wọ́n ti lọ sin sí ibòmíràn, bí wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn 3 ará Libya kan àti ará ilẹ̀ òkèèrè 2. Àwòrán tí wọ́n ṣe àfihàn rẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ṣe àfihàn bí wọ́n ṣe fi ìyà jẹ àwọn arìnrìn-àjò pẹ̀lú àpá ní gbogbo ojú, apá àti ẹ̀yìn. Oṣù tí ó kọjá ni àwọn aláṣẹ fi ọwọ́ ṣìkún òfin mú ènìyàn 2 tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n de ènìyàn 263 mọ́lẹ̀ tí wọ́n fi ìyà jẹ wọ́n nítorí àti gba owó ìdásílẹ̀ ransom ní ọwọ́ wọn ní El Wahdat, ẹkùn ìlà-oòrùn Libya. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.